jọ kí ni nǹkan tó ń ṣe ń tà because fò wá kò bá fò lọ́ta kí ló wá kiri. Ọmọbìnrin wọn mo lọ gba fresh air ni. Lọ gba fresh air ṣe oríṣiríṣi mo ń gbọ́ ẹ wọ́n ló fẹ́ rí mi. Bẹ́ẹ̀ ni wọn actually ẹni ó kú fún mi ń yà orúkọ mi wọ́n fi ń pè wọ́n torí pé wọn ò bímọ. Wọ́n náà ti wà lórí ààrẹ kò ṣe díẹ̀ wọ́n á wọ̀n pé wọ́n nílò ẹni tí ó fara yí wọn ni torí àwọn náà tọ́ mi dàgbà ọkàn mi ò sì balẹ̀ bí mo ṣe gbọ́ pé wọ́n wà lórí dùbúlẹ̀ àìsàn mo wá ní mo fẹ́ lọ lè rí ojú tí wọn. That's good. Ìyá wọ́n dẹ̀ ṣe mí sórí ilé ayé yìí náà èèyàn gbọ́dọ̀ máa ní empathy. Bẹ́ẹ̀ni. Kò dáa kí èèyàn kan ṣùgbọ́n máa ṣe bẹ́ẹ̀ kó máa gbé ilé ayé ó dáa kó lọ wò ó ní point. Bí ọjọ́ mélòó ló wá rò pé o máa fi lọ wò ó? Ọjọ́ èmi ń wo bí ọ̀sẹ̀ méjì. Ọ̀sẹ̀ méjì? Bẹ́ẹ̀ni 2 weeks. Àárẹ̀ yẹn fẹ́ já sí kúdè ṣe fẹ́ prepare burial pọ̀ ni. Ọlọ́run ẹlẹ́dàá wọn ò ní jẹ́ mo sì ń plan pé tó bá fẹ́ ṣe birthday 80 years máa fún yín ní invite kẹ́yìn náà wá jákàrà. So wọn ò kú ní 2 weeks. Ọlọ́run ò ní jẹ́ kí wọ́n kú in the next 15 years. Kí ló wá fẹ́ lọ máa ṣe? Kí ni nǹkan náà? Kéèyàn síkì kó dẹ̀ gbé wọn lọ sí hospital. Besides ẹ̀yin tálíkà àárẹ̀ yín ò ń pẹ́. Tẹ bá síkì láàárọ̀ tó bá máa fi dálé tẹ́tí máa gbọ́ ẹbálẹ̀ ti tọ́ dànù bíbà. Àárọ̀ ọjọ́ kejì báyìí kókó láàárọ̀ tá lè lè máa sọ. Ìran mi ìṣe tálíkà. Èmi kàn yọra mi láàrin wọn mo sọ lẹ́nu kí n lè ríra mi he ni. Ìpẹ̀lẹ́ ọmọ ọ̀tẹ́ dọ́là. Asọ́mọ̀ ní sọ ni mo. Jọgbẹ́nu sàn jàre. Ó dẹ̀ fún mi give and take. Ó sọ̀rọ̀ ẹnu wá rẹ̀ he. Àtijọ́ tó ti sọ̀rọ̀ ẹnu náà ààrẹ ni béèrè ẹ. Wọ́n ti béèrè mi. Jọ kó ṣí lọ jàre kó gbẹ́nu òṣì sọ̀hún. Yes ma. Àwọn èèyàn ń béèrè mi. Kódà wọ́n ti fi Google map wá mi mo pa network ni. Torí ìfẹ́ kí wọ́n rí mi tán. Kódà wọ́n ti fi drone wá mi rí bẹ́ẹ̀ sí ń wò mí lórí dùn yìí. Drone ń crash ni. Torí ìrìn àjò láti ìlú wa. Ó ti ń tó. Mi ò ní sùúrù gbogbo rọ́bìṣì. Sórí Ọlọ́run á fún màmá ẹ̀ ní àlàáfíà. Mi ò dẹ̀ gbàdúrà kó já síkú fún wọn. Àmín. Wọ́n á jèrè ọmọ. Àmín. Gbogbo àárẹ̀ tó bá mú wọn tó bá ti kọjá ọjọ́ méjì yẹn ni pé o ti fiṣẹ́ sílẹ̀ nìyẹn. Kókó pé kó gbọ́ ẹrù ẹ kó mọ̀ pé iṣẹ́ ẹ ti tán bíbá. Ìzídà kó lu ọjọ́ méjì kó dẹ̀ máa bọ̀. Ní alẹ́ ọjọ́ kejì àbí àwa rírú ẹ̀rí ìdájí kùtù high ọjọ́ kẹta àbí kó gbàgbé ẹ̀ ò níṣẹ́ ń bímọ. Yes ma. Èyí lè risk àti rìn ìdájí torí àwọn kidnapper wà express àti pé mi náà lẹ́mìí àti lọ 2 days pẹ̀lú ìyá wọn orúkọ mi wọ́n fi ń pè wọ́n torí ìyá wọn ò bímọ láyé fún dé 2 weeks màá lò àmọ́ ká wá ní pé kí n fi iṣẹ́ yín lẹ̀ náà ní ọ̀tẹ̀ yín lọ́rùn tí màá lọ 2 weeks standing by. Action lọ́kọ̀ gbogbo ẹ̀rọ ẹ̀ tó bá jẹ́ yẹn because tó bá padà rọ àwọn èèyàn síbi pé kọ́ bẹ́ẹ̀ bíbí ò ní gbà ẹ̀ padà. Ìṣẹ̀dá mi ò ní bẹ̀yìn tí n bá lọ 2 weeks ọ̀tẹ̀ lọ́rùn kí n wà pẹ̀lú ìyá wọn kí bí ọmọ pa mí ju kí n mọ iṣẹ́ lọ́dọ̀ ní kárọ̀ mọ̀ mi lọ àṣẹ lọ sí places ma ṣé mo lè wọlé kẹrù ni. Yes, okay. It's okay, lọ́kọ̀. No problem, I'm ready, no problem. Ìlọrí.